now Aláàfin tuntun wá jẹ ó wá gbéra ẹ̀ lọ́sọ̀dọ̀ Sultan ẹ má jẹ́ tẹ̀yìn ẹ̀yìn èèyàn mi ẹ̀yin ọmọ òdúrà ọmọ kóòtù ojíire Sultan mo lè fi gbogbo tí mo ní múra a máa ṣe gbogbo nǹkan a máa gbé mọ́ra a máa gbé Aláàfin tuntun yìí a máa gbé mọ́ra kó ba lè máa àtàkì Ọọ̀ni kó ba lè ráyè jọba dominate lórí ilẹ̀ Yorùbá so that anything tó bá ṣe ọkàn abalẹ̀ pé ṣèbí mo ní Aláàfin Ifẹ̀ ò kì í ṣe Yorùbá o Ẹ̀gbá ò kì í ṣe Yorùbá o Ìjẹ̀bú ò kì í ṣe Yorùbá o gbogbo Rẹ́mọ ò kì í ṣe Yorùbá o Ìjẹ̀ṣà ò kì í ṣe Yorùbá o Òṣogbo ò kì í ṣe Yorùbá o Èkìtì ò kì í ṣe Yorùbá o Àkókò ò kì í ṣe Yorùbá o Ọ̀wọ̀ ọmọdé ò kì í ṣe Yorùbá o Àkúrẹ́ Oǹdó Ìdànrè ẹsẹ̀. ọ̀rọ̀ rẹ o gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù òjíire ẹ gbọ́ nígbà tí Aláàfin Ọ̀yọ́ jọba tó forí lé ọ̀nà Sókótó lọ́dọ̀ Sultan kí ló fẹ́ tẹ̀yìn ẹ̀ yọ gangan ẹ wò inú fídíò tẹ̀ ń wò yìí náà ni ẹ ti máa gbọ́ ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kájọ wò ó ẹ má gbàgbé bá a ṣe ń wo fídíò yìí ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ kílìkì lórí subscribe yẹn ọ̀fẹ́ ni subscription o ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe lágbára Elédùmarè ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. now Aláàfin tuntun wá jẹ ó wá gbéra ẹ̀ lọ́sọ̀dọ̀ Sultan ẹ má jẹ́ tẹ̀yìn ẹ̀yìn èèyàn mi ẹ̀yin ọmọ òdúrà ọmọ kóòtù ojíire Sultan mo lè fi gbogbo tí mo ní múra a máa ṣe gbogbo nǹkan a máa gbé mọ́ra a máa gbé Aláàfin tuntun yìí a máa gbé mọ́ra kó ba lè máa àtàkì Ọọ̀ni kó ba lè ráyè jọba dominate lórí ilẹ̀ Yorùbá so that anything tó bá ṣe ọkàn abalẹ̀ pé ṣèbí mo ní Aláàfin inú àmọ́ dùn wọn Aláàfin yẹn ọmọ wa Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ yẹn náà ẹ jẹ́ gbé ẹgbẹ́ fún àwọn kọ̀ọ̀tún àwọn ọmọ mi wà níbi báyìí wọn náà àrẹ́sì wọn bá aṣọ fún nǹkan fi wọn lẹ̀ kábíyèsí náà máa gbé fún àwọn gbé fún wọn lẹ̀ kò tán ẹ̀yin ọmọ Yorùbá àwa gbé ẹ̀bọ bẹ́ẹ̀ ìtawà sọ bá a fẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ṣé òyà kí a ronú eléyìí kò tó ìrònú ṣé eléyìí ò tó ìrònú kò bá pè ó. àwọn Ọ̀yọ́ not even Ọ̀yọ́ empire kì í ṣe Ọ̀yọ́ empire gan Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìlú àwọn ni wọ́n pè ní Yorùbá gbogbo tó dẹ̀bẹ̀ sí ní pè wọ́n ní Yorùbá kò ì tí ì pé 200 years Ọ̀yọ́ ni wọ́n pè ní Yorùbá Ọ̀yọ́ tí wọ́n pè ní Yorùbá kí ló bí Yorùbá kí ni ìtumọ̀ ẹ̀ àwọn kan kọ́ ni Yorùbá yóyóyó bí iná ẹlẹ́ Yorùbá rúrú bí omi òkun Yorùbá bàbá ní bàbá ń ṣe wọ́n kọ́ bẹ́ẹ̀ nítorí pé kí ni gbogbo wa àgbà orúkọ yẹn ní ọdún early 1900 or late 18th century ìwé ìròyìn Yorùbá jáde ìwé ìròyìn yẹn kí lórúkọ tí wọ́n pè ní ìwé ìròyìn àwọn Yorùbá àti àwọn Ẹ̀gbá láti sọ fẹ́mi pé Ẹ̀gbá alákẹ́gbẹ́ wọn ò kì í ṣe Yorùbá Ẹ̀gbá wọn ò ṣe Yorùbá Ọ̀yọ́ town Ọ̀yọ́ city àwọn nìkan ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí Yorùbá àwọn ni wọ́n sọ ní Yorùbá nígbà tí ọ̀rọ̀ ẹ̀gbá yàrá bẹ̀rẹ̀ sí ní lọ àwọn òyìnbó tó ń dé Yorùbá yẹn náà fi ń pè wá torí pé kí ni tí wọ́n ń pè tí wọ́n fi mọ̀ wá papọ̀ kóòtù tí wọ́n fi mọ̀ wá papọ̀ kò jẹ́ wọ́n pè wọn ò lè pè dáadáa kò ṣe é pè kóòtù kò jẹ́ wọ́n pè then wọ́n wá orúkọ tó máa fi kó gbogbo kóòtù ojíire tó máa fi kó wà papọ̀ láì dé ìkànnì ní Ọ̀yọ́ empire àwọn ni wọ́n popular jù torí kí dẹ̀ ní ìwà tó wà lọ́wọ́ wọn ìwà ipá irú ìwà burúkú ìwà jìbìtì ìwà olè ìwà jàǹdàmálì tó wà lọ́wọ́ àwọn British tó wà lọ́wọ́ England ìbàjẹ́ ìwà ló wà lọ́wọ́ káfí tipátipá ní tí ò tọ́ sí ní káfí tipátipá gbà ẹ jáde tí mo bá parọ́ ẹ ní program ní tí ò tọ́ sí England yà kúrò lórí ilẹ̀ wọn wọ́n bọ̀ ní South Africa lọ wọ́n lọ bá gold wọ́n lọ sí India wọ́n lọ bá gold wọ́n bọ̀ Nàìjíríà wọ́n wá gold wọ́n kọ́ àwọn akó gbogbo nǹkan lọ many countries of the world in tí òun ṣe tí wọ́n káfa gidi gbà wọ́n dẹ̀ prove àwọn jẹ́ colonizer wọ́n tún fi yangàn nínú wọn dùn ìwà ipá irú ìwà yẹn gangan ló wà lọ́wọ́ àwọn ọ̀dọ́ òun ló jẹ́ kí wọ́n popular èèyàn méjì tó bá ń ṣe burúkú wọn ò kì í nífẹ̀ẹ́ ara wọn èèyàn méjì tó bá burú wọn ò fẹ́ràn ara wọn òun ló mú káwọn England òun ló mú kókó ìlà Ọ̀yọ́ tí wọ́n fi ìjà tó gbogbo ti jàjà tó fi pa náà Ọ̀yọ́ ìpàdé tó fi sínú Ọ̀yọ́ ìpàdé wọn ṣùgbọ́n wọ́n gba orúkọ yẹn torí orúkọ yẹn wọ́n rí bó ti milẹ̀ wọ́n ti fi mọ̀ wọ́n torí Ọ̀yọ́ gẹ́gẹ́ bí empire yẹn wọ́n rìn wọ́n dé Ìbàdàn wọ́n dé Ṣakí gbogbo àwọn ẹgbẹ̀gbẹ̀ yẹn tó fi wọ Ìbàdàn tó fi wọ Ẹ̀gbá tó fi wá dé àwọn apá kankan ní àwọn Benin Republic tí wọ́n pè ní Dahomey tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n dé gbogbo bẹ́ẹ̀ tó fi wọ àwọn apá kan ní tó kù tí wọ́n lọ ń bá tí òun ṣe tí wọ́n fi tipátipá gbà èyí tí ò tọ́ sí wọn wọ́n lọ fi tipátipá gbà èyí tí táwa ń pè ní ìṣàkọ́lẹ̀ kí ni ìṣàkọ́lẹ̀ ní ẹ̀rí lọ́dún oyè báyẹn gbọ́dọ̀ kó wá fún wa tí wọn ò bá kó wá wọ́n rán Ọ̀yọ́ ara àwọn ológun lọ wọ́n lọ fi tipátipá wọn fi gbà lọ́wọ́ àwọn èèyàn wọn kó wá fún wọn lọ́yọ̀ àwọn wá fún Aláàfin
ìyẹn ló fún wọn ní popularity. Nígbà táwọn òyìnbó tó colonize wa yìí dẹ̀ ń bọ̀, wọ́n ti ń gbọ́ nípa Ọ̀yọ́ Empire yẹn. Ìyẹn gẹ́gẹ́ ni wọ́n mìnì wá. Nígbà tó dẹ̀ dé, wọ́n rí wọn pé wọ́n ti ń jẹ́ orúkọ yẹn, wọ́n dẹ̀ fẹ́ capture gbogbo wọn papọ̀. Ọ̀yọ́ Empire tá a sọ nípa ẹ̀ kò dé Ọ̀ṣun o, kò dé Iléṣà, kò dé Ifẹ̀, kò dé Ìjẹ̀bú, kò dé Èkìtì, kò dé Ondo State, anywhere in Ondo State. Bí Àkókó tàbọ̀ wọ̀ tàbí ká sọ nípa àwọn ìkálẹ̀ gbogbo àtìlájẹ, Ọ̀yọ́ Empire kò dé gbogbo ibẹ̀ wọ́n bẹ̀rẹ̀. Ìlú mi tó ti bí ní Àkókó 1642 ni wọ́n migrate kúrò ní Ifẹ̀ tí wọ́n lọ tẹ̀dọ́ sí ìlú yẹn. Ó dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìrìn tí wọ́n rìn kó tó di pé wọ́n máa padà finally tẹ̀dọ́ sí ibi tí wọ́n pè ní Ọ̀kà Àkókó lẹ́nu. Láti 1642 yẹn débi tá a dé yìí, mi ò gbọ́ nínú ìtàn bóyá lẹ́nu kábíyèsí ni aláyélúwà òjìwájíwá Ìlẹ̀kẹ̀. Mi ò gbọ́ ní lẹ́nu wọn tàbí àwọn àgbààgbà tí mo máa ń lọ ọ̀dọ́ wọn yìí pé ṣé Ọ̀yọ́ ṣé wọ́n wá sí ìlú mi tàbí ìlú kankan lákòókò ní kí wọ́n bá gba ìṣàkọọ́lẹ̀. Mi ò gbọ́ nínú ìtàn yìí. That is to tell you pé Ọ̀yọ́ Empire kò dé anywhere ní ìjọba Àkókó tàbí Èkìtì. Ìyẹn fi hàn wípé láti bẹ̀rẹ̀ wá a kì í ṣe Yorùbá. Ọmọ Oòduà ni wá, ọmọ kóòtù òjìlé òun ni wá ọmọ Olúwàbí. A kì í ṣe Yorùbá torí Ọ̀yọ́ gẹ́gẹ́ ni wọ́n ń pè ní Yorùbá. Náà tá a bá wá gbé ọ̀rọ̀ yìí wò lọ́tún tá a gbé wò lọ́sì, ẹ wá ní pé Aláàfin àtàwọn Ọ̀yọ́ ẹ ní pé wọn ò parọ́ tó bá sọ fún yín pé Aláàfin olórí ọba nílẹ̀ Yorùbá wọn ò parọ́. Àwọn olórí ọba ṣùgbọ́n kì í ṣe àwọn olórí ọba ní ilẹ̀ kóòtù òjìlé, kì í ṣe àwọn olórí ọba ní ilẹ̀ Oòduà, kì í ṣe ilẹ̀ Yorùbá tó comprise of Ọ̀yọ́ Empire òun nìkan ni wọ́n jẹ́ Yorùbá. So tó bá sọ pé Aláàfin olórí wọn kò sí wàhálà. Lẹ́tà la gbọ́ pé wọ́n bàbà kan ka àwọn Ọ̀yọ́ Empire padà kan ka àwọn Ẹ̀gbá, àwọn Ìláró, àwọn Yewa, gbogbo wọn yẹn wọ́n padà lọ kan ka wọn. Ìyẹn ò ṣe é ṣù. Àwọn Ẹ̀gbá dẹ̀ ti jà wọ́n gbára wọn nígbà yẹn nínú ìtàn òun ló bí Lísàbí tó padà jà agbóhùn àkàrà tó jà tó gba ìgbẹ́ nígbà sílẹ̀. Àkókó, Èkìtì, Ìjẹ̀ṣà wọn ò fi gbà kankan túra lẹ̀ torí wọ́n dúró tán ní pé yes tó bá máa gbà lámà fún kò sí ogun tó dojú èyíkéyìí nínú wọn. Láti ṣe àtúnṣe kí ìlú mi pé ogun kógun kì í dojú kẹkùn níbùdó, ogun tó bá dojú kẹkùn níbùdó yóò tẹ̀lé ẹbọra, kò sógun ẹ̀. Ṣé ẹ wá níbi tí mò ń lọ? Àwọn òyìnbó yìí ti ra orúkọ yẹn torí pé wọ́n rí gbogbo wa gẹ́gẹ́ bí lineage kan, wọ́n rí wa pé ìkan ni wá, àṣà wa, èdè wa, ìtàn wa, wọ́n rí pé ìkan ni. Wọ́n dẹ̀ fẹ́ fún wa ní orúkọ torí orúkọ tí wọ́n máa wá apá kan sí kóòtù òjìlé. Wọ́n rí orúkọ yẹn kò dàbí, kò kọ́gbọ̀n, kò popular. Wọ́n fẹ́ lo orúkọ tó popular which is orúkọ tí wọ́n fún àwọn Ọ̀yọ́ yẹn ní Yorùbá àjẹ́ yìí. No one nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá nation. Àwọn kan fárígá wọ́n làwọn jẹ́ Yorùbá nation tí wọ́n pé àwọn ò ṣe Yorùbá. Àwọn kan sọ pé àwọn kì í sọmọ Odùduwà. Oríṣiríṣi ló jáde. Òye ṣẹ̀ṣẹ̀ wá yé mi ní nígbà táwọn Ọ̀yọ́ wá bẹ̀rẹ̀ sí ní ìwà bínibí wọn, ìwà tó ti wà lọ́wọ́ wọn látọ̀dún tó ti pẹ́ bí kọ́mẹ́ntì yẹn bàbá bí kọ́mẹ́ntì. Bó bá jẹ́ pé kọ́lọ́run kó orílẹ̀-èdè Oòduà àbí orílẹ̀-èdè Káàárọ̀ Oòjíire kò kì í ẹ má bá mi sọ torí àwọn Ọ̀yọ́ ti sọ pé gbogbo wa kọ́ ni Yorùbá o. Tá a bá sọ̀rọ̀ nípa ilẹ̀ kóòtù, Aláàfin tá à ń sọ nípa ẹ̀ orígbòyè sí nínú kóòtù. Nínú ìtàn àwọn ìgbóríṣiríṣi ìtàn ni wọ́n fabricate. Eléyìí fabricate tiẹ̀ ọkàn mi bí Odùduwà, Odùduwà bí ọkàn mi bí méje, obi lágbájá, obi tàmẹ̀dù. Ibẹ̀ làwọn kan ti sọ pé Oòduà méjì ló wà, ìkan tẹ̀wọ̀n rọ̀, ìkan wọ́n bí oríṣiríṣi òkáyé kò sẹ́ni tó ṣojú ẹ̀ nínú wa. But listen, ẹ̀yin èèyàn mi, nítorí àìgbàfúra, nítorí àìgbà pé ká gbà fún ara wa, ó ti jẹ́ kí Yorùbá sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan. We have lost many things. Nítorí àìsí àkọọ́lẹ̀, mo ti sọ nínú ètò mi, nínú program kan nínú TikTok, wọ́n ṣètò yẹn mo wọlé síbẹ̀. Nígbà tí mo wọlé sínú program yẹn, mo wá ń ṣàlàyé fún wọn mo ní kí tó fìyà jẹ Yorùbá lè ní ìkòjú àìsí àkọọ́lẹ̀. Ìbáṣe wípé àkọọ́lẹ̀ wà ní Yorùbá ò lákọọ́lẹ̀, ìtàn ni Yorùbá máa ń sọ. Yorùbá wọ́n á sọ bó ṣe ń ṣẹlẹ̀, wọ́n á sọ fún àwọn ọmọ náà kíra rẹ̀, wọ́n á tún sọ. Ibi tó ti ń sọ, ibẹ̀ ni wọ́n ti ọ̀tà pé àdúrà ní ṣe ń pe òyìnbó yẹn, ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní yí orí ẹ̀ kó. Kó ibẹ̀ náà ti yí orí ẹ̀ kó, náà ti torí ìtìrú tí mo ti jẹ́ ká mọ bó ṣe lọ. Ẹgbẹ́ jù. Ibẹ̀ náà ti torí gbogbo ẹ̀. Kí ni kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀? Bóyá lóòótọ́ lóòótọ́ akẹ́wọ̀rọ̀, bóyá lóòótọ́ ni wọ́n bí. Ètí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé Ilé Ifẹ̀, this research ó fi hàn dájú sáká wípé Ilé Ifẹ̀ ti ní exist over 10,000 years. Ọjọ́ wo ni Ọ̀yọ́ bẹ̀rẹ̀? Ìtàn fi yé wa clearly ìlú Ọ̀wọ̀ tẹ́ ẹ̀ wò bí tí Ọ̀wọ̀ yìí, ìlú Ọ̀wọ̀, ìtàn sọ wípé ìlú Ọ̀wọ̀ senior ó ju Ọ̀yọ́ Aláàfin lọ.
ọ̀tẹ̀ ìwò yìí ó ju Ọ̀yọ́ lọ nínú ìtàn. That is why tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ́ wà lọ́yọ́ tó fi wọ Ìbàdàn tó fi dé Ẹ̀gbá yẹn wọ Èkó àwa tá a wà ní stéètì apá ibi I'm talking about Ọ̀ṣun, Èkìtì and Ondo state ẹ máa rí wa bí bàtí kò sí ta tẹ́lẹ̀ ẹ máa rí wa bí bàtí tó jẹ́ pé we are nothing bí bàtà ọ̀rọ̀ lórí you see us as a lesser people most especially àwọn Ọ̀yọ́ àwọn Ìbàdàn àwọn Ẹ̀gbá bẹ́ẹ̀ ṣe rí ìrí tẹ́ rí àwọn àtàtẹ́ Ondo Èkìtì state and Ọ̀ṣun bẹ́ẹ̀ ṣe ń wò wá nìyẹn. You see us as a lesser people ẹni tí ò tó tí ò yẹ kó sọ̀rọ̀. Ọ̀yọ́ tẹ́ ń pariwo Ọ̀wọ̀ ó ju Ọ̀yọ́ lọ. Ọ̀wọ̀ ti exist kì í ṣọ̀rọ̀ 2,000 3,000 years lọ́wọ́ ti exist. Ọ̀wọ̀ méje bí ìkúkú sọmọ bẹ́ẹ̀ kọ́ máa sọ pé ṣe nítorí pé mo dẹ́ mọ́ bẹ́ẹ̀ ni mo ṣe ń para mi lé kí ìfẹ́yàwó bẹ́ẹ̀ ìlẹ́bí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá a bá lọ ti tọ́ àmọ́ sọ. Ẹ̀yin kan wá ń kóra yín jọ ẹ bá gorí ìtàn kodò ẹ fi ń dá dúdú ẹ fi ń dá sílẹ̀ nílẹ̀ Yorùbá. We will not take this. Mo sọ fún yín ní àìmọye pé tí mo gbà ní ẹnìkan dídí pè mí ní tó ní Ọmọlúkà owó ojú àpò òun nílẹ̀ sí gbogbo ilé ìtẹ́lẹ̀ ṣe yí báyìí ṣé kìí ṣe wà látàbẹ́ lọ́mọ kórè mo tù ẹ́ òtù bí o tó bí o ṣe ṣé Ọ̀yọ́ òbí máa tẹ̀wá mọ́lẹ̀ bọ́n ṣe fẹ́ kábà ti gba Yorùbá nìṣẹ́. Ó ní òun ní tẹ̀wọ̀n kúkú ṣe Yorùbá ní ìran òkú àdùn èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo dẹ̀ sọ fún kílẹ̀ èmi náà ń ṣe Yorùbá ìtàn sọ pé kàláfíà jọba ní gbogbo wa ṣe gbà pé wẹ́ kábà tó ń kọ́ yẹn lọ ṣé bí bàtà bẹ̀rẹ̀ ìrìnàjò yìí Oòduà nation là ń pariwo no ẹ sọ fún mi pé mo parọ́ èyí tẹ́ ẹ ti ń tẹ̀lé mi tipẹ́tipẹ́ Oòduà nation la fi ń pariwo tẹ́ ẹ bá lọ bá wọn fídíò tí Nnamdi Kanu tó ṣe ní 4 years Oòduà nation ló ń sọ nínú ẹ̀ torí kan tó gbọ́ máa ń tẹ́ nìyẹn ṣùgbọ́n bàtà dé lẹ́gùn gan for peace to reign pé ká ṣàgbà fúnra wa accept pé Yorùbá yẹn láàmú jẹ́ abẹ́sí ní jẹ́ Yorùbá nation just for the fact pé àwọn kan náà wọn kì í ṣe ọmọ Oòduà then there is no problem sọ pé dandandandan gbogbo wa lọ́mọ Oòduà Ìjẹ̀bú àwọn Ìjẹ̀bú wọn ò kì í ṣe ọmọ Oòduà àwọn Ìjẹ̀bú ò kì í ṣe ọmọ Oòduà no there is no doubt ìdílé Ọbámọ́kí wọ́n wà ní Ifẹ̀ di ọ̀la ìdílé Ọbàtálá tẹ́ ẹ bá débẹ̀ ẹ dé ibẹ̀ ó wà nífẹ̀ dọ̀la ìdílé Ọbàtálá ìdílé Ọbámọ́kí wà bẹ́ẹ̀ ìdílé Ọ̀rànfẹ̀ wà bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí ni wọ́n wà tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn àgbààgbà ní Ifẹ̀ tí gbogbo wọn dẹ̀ gbà fún Oòduà gbogbo wọn ni wọ́n gbà fún Oòduà ìgbẹ́ àgbàfẹ́ ni wọ́n máa ṣe lóyún ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ló jọba o kì í ṣe pé òun jọba o Ọbàtálá jọba o Ọ̀rànfẹ̀ jọba o Oòduà jọba o Ọbalùfọ̀n Ògbógbódìrín ó jọba o gbogbo wọn ló jọba ní Ifẹ̀ títí di ọ̀la ilé wọn wà nífẹ̀ ṣùgbọ́n ẹ sọ fún mi ibo nílé Ọ̀kànbí wà nífẹ̀ wọ́n lọ Ifẹ̀ dáadáa ibo nílé Ọ̀kànbí wà nífẹ̀ ìdílé Ọ̀rànmíyàn ó wà nífẹ̀ thank you brother mi Táyọ̀ Òṣòdì ó wà nífẹ̀ Ọ̀rànmíyàn tí wọ́n sọ ibo tẹ ìlú Ọ̀yọ́dó nínú àwọn ìtàn tẹ́mi gbọ́ nínú findings mi Ọ̀rànmíyàn nìkan ní ìran ọmọ kóòtù tó jọba ní ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìtẹ́lẹ̀ kúrú ẹ̀ Ọ̀rànmíyàn jọba nífẹ̀ ó jọba ní Benin ó dẹ̀ tó jọba lọ́yọ̀ọ́ Aláàfin ìdí tó fi jọba lọ́yọ̀ọ́ ni pé òun ló lọ tẹ Ọ̀yọ́dó lẹ́yìn tó jọba ní Ifẹ̀ ló sọ ọjọba gẹ́gẹ́ bí ìtẹ̀lẹ̀ sọ àwọn Benin àwọn agbègbè kan ti wọ àwọn èèyàn ti wà ní Benin lẹ́yìn kúrò ìdáwé Benin ti kúrò gẹ́gẹ́ bí ìlú kan ó jẹ́ pé gbogbo ìlú tá a dárúkọ wọ̀nyí kéékèèké náà ní gbogbo ẹ̀ lásìkò yìí ní àsìkò yẹn ìṣe pé ìlú tó tóbi kan rẹpẹtẹ àwọn Benin ló ránṣẹ́ wá sí Ifẹ̀ báwọn nílò ọba Ọ̀rànmíyàn dẹ̀ jọba ní Ifẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yẹn ṣùgbọ́n àwọn Ọ̀rànmíyàn ó fẹ́ rán ọmọ ẹ̀ kó lọ jọba ní Benin ṣùgbọ́n wọn làwọn Benin kọ̀ torí wọ́n ti gbọ́ agbára tí Ọ̀rànmíyàn ní pé òun làwọn fẹ́ Ọ̀rànmíyàn fi Ifẹ̀ sílẹ̀ kó lọ jọba ní Benin òun ló bí ìdílé tó ń jọba títí di èmi ẹlẹ́nìí ní Benin tí wọn rẹ̀ ti yí padà torí ìgbà tó débẹ̀ òbí ni ọmọ tó bí ni wọ́n pè ní Ewéka ìdílé Ewéka yẹn ló ń jẹ ọba of Benin títí dọ̀là ọ̀la kí ló dé tí wọ́n pè ní ọba of Benin tó bá dé pé ó ní bó ṣe jẹ́ wọn ò ṣe lórúkọ tó máa pè ọba tí ọba yẹn kì í ṣe èdè Yorùbá èdè kóòtù jíire ni o lẹ́yìn tí èdè àìyedè tún ṣẹlẹ̀ ní Benin táwọn Benin yẹn ń wu ìwà bákanbákan wọ́n ní inú bí Ọ̀rànyàn ó bí kúrò níbẹ̀ ó fọmọ ìjọba fún wọn bẹ́ẹ̀ ó kúrò ó lọ ìgbà yẹn ló ṣe lọ tẹ ìlú Ọ̀yọ́dó ló wá jẹ́ olórí fún wọn as the first Aláàfin ó ṣeé ṣe kó má jẹ́ Aláàfin ni wọ́n gbé o
mo sì ń ṣe iṣẹ́ ìwádìí mi in tó bí Aláàfin tí wọ́n pè wọ́n yẹn mo sì ń ṣe ìwádìí lé lórí ẹni tó sọ àtẹ̀yẹ fún mi mo ti gbọ́ ṣùgbọ́n mo sì ní ẹnìkan tí mo lọ bá tí mo fẹ́ gbọ́ details ìtàn yẹn lẹ́nu ẹ̀ máa kó mo wá fún yín. ẹ pé Ọ̀yọ́ tàdé ń sọ tí Ọ̀rànmíyàn tẹ̀dó Ọ̀yọ́ yẹn túká o Ọ̀yọ́ mẹ́rin ni wọ́n tẹ̀dó kó tó di pé Ọ̀yọ́ ilé ìṣẹ̀ṣẹ̀ dúró Kìsì Ọ̀yọ́ ni o Ìgbòho Ọ̀yọ́ ni o Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ ni o ó tó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ní Ọ̀yọ́ Aláàfin eléyìí tó ṣẹ̀ṣẹ̀ wá dúró eléyìí tó dúró yìí gan ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn Fúlàní ti dà wọ́n láàmú ó tó di pé wọ́n gbé agbára wọ̀ káwọn náà tó dàgbà tó di nǹkan. Tẹ́rí iyì tó fi ìyà jẹ ìran Yorùbá lọ́pọ̀lọpọ̀ ìgbà ní àyè gbà fúnra àwa gbà ẹ̀bọ̀ àwa gbà pé ká gbàgbé àwọn ìtàn tó lè dá ilẹ̀ kájọ gbà fúnra wa kájọ máa jẹ Yorùbá alájọ yẹ kájọ máa jẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin Ọ̀yọ́ ẹ fẹ́ torí yẹn fẹ́ máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ báṣubàṣu. There is no doubt ní ilẹ̀ kóòtù ojíire ọba àkọ́kọ́ is Ọọ̀ni Ilé-Ifẹ̀. The first king, number one king is Ọọ̀ni Ilé-Ifẹ̀. Ìwọ tó bá tó tọ́ba though everybody lè dára tó kú eléyìí dára tó kú dára tó kú after all inú àfihàn ló wà ó dàbí Rashidi tó ń sọ̀rọ̀ yìí pé everybody ní paramount ruler láyà rẹ̀ ogun Ọọ̀ni ó sọ̀rọ̀ yìí kò parọ́ paramount ruler láyà rẹ̀ ṣùgbọ́n ọba ju ọba lọ. Ọọ̀ni Ilé-Ifẹ̀ òun ni ọba àkọ́kọ́ nílẹ̀ kóòtù ojíire. Àwọn ìwọ ló máa ń tán rí lọ́sẹ̀ fàmúgbó jọba kò yẹ òun ṣe iṣu. Àwọn náà ń disgrace ara wọn. Ìjà tó ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ni ẹ̀yin nígbà oníjáde fún sùn. That is maturity kábíyèsí mo gbà fún yín. Maturity of the highest order. Kò tí ẹ̀rí tí wọ́n rò. Eléyìí tá Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ jẹ tó ń ṣe Ọọ̀ni ò tí ẹ̀rí tí wọ́n rò kò tí ẹ̀mọ̀ bóyá wọ́n ní bóyá wọ́n rìn. No ẹ̀yin ọmọ kóòtù. Aláàfin tuntun jẹ ká mú ẹ̀tàn kúrò. Àfin wo ló yẹ kí ó kọ́kọ́ bọ̀? Ọ̀dọ̀ Ọọ̀ni ní ibẹ̀ ló yẹ kó kọ́kọ́ lọ. Lọ́jọ́ ìtàn sọ wípé lọ́jọ́ tí wọ́n fi Adéyẹmí Lámídì ọjọ́ tí wọ́n fi jẹ ọba Lámídì Adéyẹmí Aláàfin àná tó gbéṣẹ̀ ọjọ́ tí wọ́n fi jẹ ọba tí wọ́n dé ládé ẹni àkọ́kọ́ tó lọ kí tó lọ visit òun ni ọba Adéníkáwò Adésọjí Adérẹ̀mí the dead Ọọ̀ni of Ifẹ̀. Ó dẹ̀ ní oyè ètùtù tí wọ́n ṣe fún ní Ifẹ̀ kó tó pera ẹ̀ ní òwò kó tó pera ẹ̀ ní Aláàfin. A gbọ́ nínú ìtàn dáadáa ẹni ọba tó kọ́kọ́ lọ visit is ọba Adésọjí Adérẹ̀mí Ọọ̀ni Ifẹ̀ ìgbà ni. Aláàfin yín tẹ́sẹ̀ jẹ́ ọjọ́ gbogbo yóò yẹ ọjọ́ ẹ̀ ló ti bẹ̀rẹ̀ wàhálà ọjọ́ ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìjà. Èmi ò wá sáìdì Ọọ̀ni ṣùgbọ́n ẹni ká sọ òótọ́ síbi tó ti tọ́ wà. Tó bá pèèyàn ní adarí tó bá pèèyàn láṣíwájú ẹ jẹ́ ká gbà fún bẹ́ẹ̀ aṣíwájú ni. Bẹ́ẹ̀ bá pọ̀ nílé tẹ́ ẹ bá buyì fún níbẹ̀ kò dín iyì ti yín kù kò dín iyì yín kò dín kù bùlẹ̀ kò dín kù nínú ẹ̀. Ọọ̀ni ní bàbá gbogbo ọba ilẹ̀ Yorùbá ìgbà bẹ́ẹ̀. Báwọn ní bá máa ń ṣe ohun tó kù díẹ̀ a lè bá wọn wí a lè jọ sọ ká pariwo ẹ̀ ká ṣe gbogbo ẹ̀ kí bàbá dé àbẹ́ kó adjust kò sí tó burú nínú yẹn ṣùgbọ́n pé ká gbé ti ìtàn dúró ẹ jẹ́ ká kúrò lórí irọ́ ẹ̀yẹ pa ìtàn kíntàn ẹ̀yẹ sọ èdè kẹ́tẹ́ gidi mọ́ ẹ má dalẹ̀ Yorùbá ẹ má dalẹ̀ kóòtù ẹ má dàrú Yorùbá yìí ti bẹ́ẹ̀ fìbọn ní lára ṣùgbọ́n wọ́n fi tẹ̀ wá báṣubàṣu. Ẹ̀yin Ọ̀yọ́ àwa ò ń ṣe Yorùbá o kò sí tó jẹ́ Yorùbá nation mọ́ Oòduà nation tàbí kóòtù ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀yin àgbààgbà kóòtù ojíire bàbá Professor Banji Akíntóyè ọ̀rọ̀ yìí ó yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí o kó tó di nǹkan kó tó dariwo kó tó dá wàhálà lẹ̀ ẹ ṣiṣẹ́ lé lórí kẹ́ ẹ pe àwọn bàbá tó bá yẹ kẹ́ ẹ pè kẹ́ ẹ kọ̀ǹfẹ́ kó jọ conclude bóyá Oòduà nation la fẹ́ padà sí tàbí kóòtù nation eléyìí àwọn kan tí a sọ fún ẹ bá lórúkọ tẹ́lẹ̀ bóyá ẹnì àwọn kan pè ní bóyá Kẹ́mi náà pè bóyá Kẹ́mi tí àbí Kẹ́mẹ́tì àbí whatever they call it I don't care tó sábà ti jẹ Yorùbá kódà ó tẹ́mi lọ́rùn kan ní ká máa jẹ́ Ìjẹ̀bú nation ó tẹ́mi lọ́rùn tí Ìjẹ̀bú tí agreement tó dájú bá ti wà lẹ̀ bẹ́ẹ̀ ní ká jẹ́ Ẹ̀gbá nation dédé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ká máa jẹ́ Kókó nation Abẹ́kìtì nation kò káyé tí agreement tó concrete bá ti wà bẹ́ẹ̀ ní ẹnikẹ́ni ní ìdẹ̀kùtẹ̀ lórí wa ṣe ṣùgbọ́n ṣé àwọn Ọ̀yọ́ ṣé wọ́n rẹ́dì àti gbà fẹ́nikẹ́ni ní ilẹ̀ kóòtù òjìire ṣé wọ́n rẹ́dì àti fa anybody mọ́ra nílẹ̀ kóòtù òjìire kò ṣeé ṣe Ọọ̀ni ò lè pàdé yín kó wá máa gbọ̀n fún yín ibi tó bá fi sórí wọn kì í fi tẹ́lẹ̀ Aláàfin yín gbéra ó fi gbogbo ọba ilẹ̀ Yorùbá sílẹ̀ ó pọ̀ mọ́ Sókótó lọ ó lọ bísí ti Sultan of Sókótó ọ̀rọ̀ ìgbòmijé lójú mi ilé tán ni ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni wípé mo wà lára àwọn tó campaign tako Gbádégẹṣin tó ló fẹ́ gba oyè Lukman Gbádégẹṣin tó dàgbà sáàfin Sultan mo wà lára àwọn tó tako pé kò jọ́ a lè gbé ọba tó máa tó ká máa parẹ́ bọ́lábọ́ níwájú Sultan a lè fi jọba nílẹ̀ Yorùbá oníjọ́ mo wà lára àwọn tó campaign ó wà ní YouTube yẹn wò ó. Now
Aláàfin tuntun wá jẹ ó wá gbéra ẹ̀ lọ́sọ̀dọ̀ Sultan ẹ má jẹ́ nǹkan yẹn èèyàn mi ẹ̀yin ọmọ òkú àwọn kóòtù ojíire Sultan mo ní fi gbogbo tí mo ní kúra a máa ṣe gbogbo nǹkan a máa gbé mọ́ra a máa gbé Aláàfin tuntun a máa gbé mọ́ra kó ba lè máa àtàkì Ọọ̀ni kó ba lè ráyè jọba dominate lórí ilẹ̀ Yorùbá sọ́dà anything tó bá ṣe ọkàn abalẹ̀ pé ṣe bí mo ní Aláàfin níbẹ̀ inú àwọn dùn Aláàfin yẹn ọmọ wa Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ yẹn àjẹ́ ń pé àgbé fún àwọn kọ̀ọ̀tù àwọn ọmọ mi wà níbi báyìí wọn náà arrest wọn bá aṣọ fún ọkàn fi wọn lẹ̀ kábíyèsí náà máa gbé fún àwọn gbé ẹtù wọn lẹ̀ kò tán ẹ̀yin ọmọ Yorùbá àwa gbé ẹbọ bẹ ìta wa sọ bá fẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ṣé kò yẹ kí a ronú eléyìí kò tó ìrònú ṣé eléyìí ò tó ronú kò tàbí o ṣé kò tó àpérò brother mi Adéfẹ́mi Òjó kankan ọ̀rọ̀ Yorùbá sún everybody Yorùbá ló sún everybody ṣùgbọ́n òkú àdéṣọ yìí kò lè sún èmi láyéláyé orúkọ ni mo parọ́ bí ṣe Yorùbá mo pa Yorùbá yẹn mo pa orúkọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìtàn sọ wípé tí mo bá sọ tó Yorùbá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọba ládéládé nílẹ̀ Yorùbá ẹ̀ dìde kẹ́ sọ pé ọmọ yìí ní tó sọ ìkò gbẹ̀nu ẹ̀ kẹ́ punish me for that bóyá Ọ̀yọ́ empire bóyá ó délẹ̀ yóò bóyá ó dé Ondo state bóyá Yorùbá tí wọ́n ń pè wọ́n yẹn bóyá ó dé Ondo state ẹ jáde kẹ́ prove ẹ̀ fún mi pé ọmọ Yorùbá kò ní sọ. ìbẹ́ o lóòótọ́ mo kéré ṣùgbọ́n small body big engine ni mí small body big engine big brain orí mi pé mo rí yóò bá pé ìran kóòtù pé ó ní ọmọdé tó bá mọwọ́ wẹ̀ wọn lábàbà jẹun èmi mọwọ́ mi wẹ̀ mo súnmọ́ àwọn àgbàgbà ní nǹkan bá àgbàjẹun nìkan àwọn àgbàjẹ tó ń fi bí wọ́n ti ń ṣe oúnjẹ wọ́n fi hàn mí. Now in conclusion mo sọ lẹ́ẹ̀kan mo ní Bíbélì sọ pé ìgbéraga ní ṣíwájú ìparun ó tún fọ́dà ó ní nígbà tí ìgbéraga dé ní ìtìjú dé ṣé ìtìjú òde fáláàfin bàbá sọ fún yín náà pé ó yẹ kẹ́kẹ́ máa paná gbogbo ẹ̀mọ́ lẹ́ẹ̀gbé rárá òde ọjọ́ tó dórí oyè ọjọ́ ìlú ti bẹ̀rẹ̀ sí ní ṣe kéèsì ọba tán lẹ bàbá ọba Ọ̀yọ́ tún tán lẹ bá akẹ́kọ̀ọ́ gbùgbù pa ẹ̀ ti ṣe kéèsì ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àwa tó yẹ ká dìde ká máa dìfẹ́ǹdì yín tó bá rí ẹ ní àbùkù tàbí ìwọ̀sí tó fẹ́ pa nìyí. You are power intoxicated power drunk abára yín kùn yín ní tí ń tán ni ọba ànádà àjogún fáwọn oníkó mọ́kù ẹni tó fi fún kọ́ ẹ wá wo èyí ọmọ kóòtù ojíire kò wá dán bóyá nítorí bó jẹ́ chairman wọ́n ní Aláàfin òun ní permanent chairman gbogbo lọ́balọ́ba lọ́yọ̀ state bóyá nítorí yẹn lágbára ṣe ń kún bàbá ọba adé kí ló bá ṣẹlẹ̀ báyìí ìwé ti jáde wọ́n ní bàbá ò lè ṣe permanent chairman mọ́ Olúbàdàn máa jẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ náà máa jẹ́ ìlú méjèèjì òṣèlú yẹpẹrẹ wọ́n lè wà lára ìlú tó Ọ̀yọ́ kẹfà yà kọ́ńtò ọ̀dọ̀ àwọn kan ti sọ pé àwọn ò gbà Aláàfin nìkan ò lè máa ṣe náà kò tán ìtí òṣèlè rí kò wá tán nígbà tí ìgbéraga dé ní ìtìjú dé. ìgbéraga dé ìtìjú dé lórí oyè tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ tí ó ti gbóṣù méjì ẹ̀yọ́ ọmọ kóòtù tí ó ti gbóṣù méjì ní tí bàbá jẹ ó ti bẹ̀rẹ̀ bátù ẹ̀rọ ṣẹ́dé torí pé ibi tó lè là ń bọ́ ọmọkùnrin kìíní kan ni kì í ṣerú eléyìí bí tó kí oríṣi àfọwọ́fà ni o ẹ sọ fún Aláàfin bẹ́ẹ̀ pé ní tó ojú sí ní kùtùkùtù yà àfọwọ́fà ni ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ sọ fún pé kó ṣe jẹ́jẹ́ ẹni kó tẹ̀ ẹ́ jẹ́jẹ́ ẹni kó sí mẹ́dọ̀ tí o bá torí epo jẹ́ iṣu ẹni kó torí iṣu jẹ́gbó tí o bá ro ti ìran ọmọ káàárọ̀ ojíire ẹni kó ro ti ìran tiẹ̀ fún ẹ̀ kó ro tọmọ ẹ̀ kó ro tara ẹ̀ ìdí tán lágbára táwa máa ń tán ẹnìkan lágbára gùn títí tó ní kò sọ́nà mo fi gbogbo ọjọ́ níbẹ̀ jẹ́ pé ètò ó ní kò sí ọ̀nà ó ní tó bá wá ṣe é ṣe tọ́nà bá wà gan-an alájẹ́bọ̀ onígbàkejì ẹ̀ ọlọ́run wà fọwọ́ lẹ́nu ọlọ́run kò lẹ́ títí tí ó bú sẹ́rìn ọ̀rọ̀ yẹn tún jáde nígbà tí ìgbéraga dé ìtìjú dé ó lágbára is so powerful agbára kó ní lóde àwọn kó sọ bẹ́ẹ̀ pé kò sí lójọ́ náà ṣùgbọ́n ọlọ́run wá fi agbára hàn ẹ bèrè pé kí ló pa ẹ̀fọn lásán mosquito ẹ̀fọn the smallest animal káwọn òyìnbó sọ wá tó kéré òun ló pa ẹ̀fọn títí nígbà tí ìgbéraga dé ìtìjú dé ẹ sọ fún bàbá ó disappoint gbogbo ọmọ Yorùbá ó disappoint gbogbo ọmọ kóòtù ojíire àwa tó yẹ kí inú wa máa dùn pé ìgbà ọdún wọlé dé nílẹ̀ Yorùbá mo máa dáwọ́ kájà bàbá gbé Ọọ̀ni ṣẹ̀yìn kẹ́ ẹ̀ ló kórìí òye bóyá kò sọ̀pọ̀tì o bóyá kò ṣe o ó tó yẹ kẹ́ ẹ rántí wípé Ògúnwùsì ó yàtọ̀ Ọọ̀ni ó yàpèrè Ọọ̀ni ó yàtọ̀ lọ́jọ́ tí Ògúnwùsì tó ti di Ọọ̀ni ọjọ́ ẹ̀ ló ti di òrìṣà ó yẹ kí ìyàtọ̀ wà bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá fi ọ̀wọ̀ fún Ògúnwùsì ẹ̀ bá máa bọ̀ yẹn fún orí àpèrè Ọọ̀ni yẹn
Akọrin ní ọdún kì í ṣọdún Oòduà kì í ṣe gbá kì í ṣàwọ bọ̀t orí àpèrè yẹn ni Oòduà jókòó sí, orí àpèrè yẹn ni Ọbàmọ́dí, Ọbàtálá, Ọ̀rànfẹ̀, orí àpèrè yẹn ni gbogbo wọn jókòó sí tí wọ́n ti sọ̀bà nífẹ̀ ní sẹ́ orí àpèrè yẹn tó wà wá bọ̀wọ̀ fún Ọ̀jájá fún Ògúnwùsì ẹni ìtàn ìjọba bọ̀wọ̀ fún orí àpèrè yẹn the guest who respect you then you should be able to give maximum respect to that throne. Mi ò rí ọba náà nílẹ̀ Haúsá láti òun fẹ́ gbé lọ́wọ́ ojú sultan ká ní báwo ni ti sultan ṣe jẹ́ ìyẹn ló ń ṣe sultan tó ṣe é ṣe gíragíra tóun náà fẹ́ máa kókó ilẹ̀ Yorùbá tí ò lè ṣe é ṣe wọ́n fẹ́ gbé ẹ mọ́ra báyìí wọ́n gbé ẹ sínú pọ́kẹ́tì wọn wọ́n gbé ẹ sínú Aláàfin ni mo bá wí o wọ́n á ju Aláàfin sultan àwọn wọ̀nyẹn ní owó they are not just there àwọn yẹn ló pàṣẹ owó Nàìjíríà kì í tún máa ṣe àwọn nìkan Saudi ń gbówó wá fún wọn Iraq ń gbówó fún wọn Turkey ń gbówó fún wọn British ń gbówó fún wọn gbogbo ọ̀nà ló ń gbà wọlé sí wọn lọ́wọ́ wọ́n fi owó yẹn wọ́n fi mú ojú yín wọ́n wá ju ìsàpò you will now become a puppet to the sultan of Sokoto ní tá a sọ bá fẹ́ láti bẹ̀rẹ̀. Yorùbá ọmọ káàárọ̀ oòjíire ẹ bá mi pé ètò yóò ẹni tó dọ́dọ̀ bàbá Akíntóyè bàbá olóríire ẹni kí bàbá wa bá wa sọ̀rọ̀ a kì í sọmọ Yorùbá o ẹ dẹ̀ sọ fún wọn ẹ jẹ́ ká mọ̀ pé Ọmọlúkà ò ṣe Yorùbá nation mọ́ o ṣùgbọ́n mo ń ṣe Odùduwà nation ó pẹ́ tí mo ti ṣe tẹ́ẹ̀ bá wá fún Odùduwà nation ẹ̀yin tẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ ká mọ̀ ó jẹ́ kóòtù nation ní ẹ̀jẹ̀ ká mọ̀ jẹ́ Yorùbá ṣùgbọ́n mi ṣe Yorùbá ìná sọ bẹ́ẹ̀ pé ìran mi o lóòdù state táwa ti wáyé o mọ́ Èkìtì à ń ṣe Yorùbá káwọn Ọ̀yọ́ kan fọwọ́ lo àwọn kan nìkan máa jẹ́ Yorùbá wọn Odùduwà nation yìí ikú nìkan ló lè gbà lẹ́nu mi ikú nìkan èmi lè mọ̀ pé ikú mi dọ̀la tó bá kọ̀la ọ̀la òdẹ̀ kì í tán mi ìdí bá wọn kú lè wé mi ìdí kú pọ̀ wọ̀wọ̀ màá gbọ́ màá tọ́ láyé màá pẹ́ lórí ilẹ̀ yìí pé Odùduwà nation yìí òmìnira ọmọ káàárọ̀ oòjíire yìí máa jáde bí kẹ́ẹ̀ni nothing will stop me ọlọ́gbọ́n ọ̀rọ̀ mi máa yé o èyí tí ẹ bá understand ẹ béèrè o kẹ́ ẹ tó gbé lọ bí Ọmọlúkà ti kúrò nínú olóńgbò ṣe mi ò kúrò inú Yorùbá ni mo ti kúrò mo ti fi Yorùbá lẹ̀ fáwọn Ọ̀yọ́ bí n ṣe Yorùbá àwọn abudu kí lórúkọ ọ̀dà mi tó ní irúgbọ̀n yìí kí lórúkọ Abudu Marufu olùyà lójú òkú sí Amẹ́ríkà tó fẹ́ máa dá wàhálà lẹ̀ irúkirú ọbẹ̀ wọ jáde tàbí àmì ìjẹ́ lábẹ́ gàásì ẹ̀ ní ìjẹ́ lábẹ́ rẹ̀ so àwọn olórí sọ fáwọn ní Yorùbá wọn láwọn olórí gbogbo Yorùbá àwọn olórí Yorùbá yìí filẹ̀ fún so tí anywhere tẹ́ bá ti rí káwọn ọmọ Ọ̀yọ́ sọ yí pé Ọọ̀ni Aláàfin lólórí ọba Yorùbá ẹ má bá wọn ágí o òótọ́ ni wọ́n sọ o àwọn olórí ọba o bọ́dà ni Awíkókó má bá wọn ágí o mọ́ o àwọn olórí ọba Yorùbá lóòótọ́ o ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé Ifẹ̀ ò kì í ṣe Yorùbá o Ẹ̀gbá ò kì í ṣe Yorùbá o Ìjẹ̀bú ò kì í ṣe Yorùbá o gbogbo Rẹ́mọ ò kì í ṣe Yorùbá o Ìjẹ̀ṣà ò kì í ṣe Yorùbá o Òṣogbo ò kì í ṣe Yorùbá o Èkìtì ò kì í ṣe Yorùbá o Àkókò ò kì í ṣe Yorùbá o Ọ̀wọ̀ ọmọdé ẹ̀wọ̀n ì ṣe Yorùbá o Àkúrẹ́ Oǹdó Ìdànrè ẹ̀ṣẹ̀